kì í ṣe gbogbo nǹkan náà lógun ayé o. Kì í ṣe gbogbo nǹkan náà lẹ́ẹ̀ mọ̀ sọ wípé orogún ni, orogún ìyá yín ní í ṣe yín. Ogun ara ẹni àtogun àfọwọ́fà èèmọ̀ ló ń kà lọ́rọ̀ àwọn èèyàn. Ẹlòmíì ó ti rí kú tí ó pa báyìí ní ìsìn yóò tún tẹ́rí sí náà ni, yóò mọ rísíkì láìfù rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ sì ti gbàgbé wípé ẹ̀mí tá à ń sọ yìí kò pé méjì láàárọ̀. Ẹ̀wà àǹtí mi dáadáa yìí kọ́lọ́n bá ń ṣe dáadáa fún wọn. Wọ́n ń bẹ lókè mi tẹ́ ń wo yìí kọ́lọ́n bá ń ṣe dáadáa fún wọn ni. Wọ́n ní sí abẹ 6 làwọn ti ṣe. Nínú ẹ ló jẹ́ wípé ẹyọ kan lẹ́lòmíì ṣe o tí ò lè jáde mọ́. Ọlọ́run tún wá ràn wọ́n lọ́wọ́, wọ́n ṣe kínní, ìkejì, ìkẹta, ìkẹrin, ìkarùn-ún, ìkẹfà. Ọlọ́run wá bá mi ṣàánú wọn torí àánú náà náà rí gbà. Wọ́n lọ́mọ ẹyọ kan ló wà nínú 6 táwọn ṣe. A sì mọ ṣáàdúrà kọ́lọ́run jẹ́ kọ́mọ ẹ̀ kó dúró kó digba fún wọn. Kọ́mọ ó dàgbà kó dògbó kó mọ̀ sànkú mọ́ ọ lọ kán rérè rẹ̀ jẹ́ lọ́pọ̀lọpọ̀. Èmi làǹtí mi bá tún bọ́ ta. Wọ́n bá ní àwa o. Ká mọ̀ dákun ká advice àwọn. Ká fáwọn nímọ̀ràn o. Àwọn fẹ́ gbìyànjú àti lóyún káwọn rèé sí abẹ ẹlẹ́ẹ̀keje. Àwa ń wò pé kí wọ́n á nìdí o. Wọ́n bá ní àmọ́ sọ̀rọ̀ jìnnà. Ìdí rẹ̀ ò le. Ìdí ni wípé àwọn ò fẹ́ sọmọ àwọn lélétí kan. Àwọn fẹ́ wá àbúrò fọmọ àwọn tí wọ́n jọ mọ́ ṣeré yún playmate fún ọmọ àwọn. Ọ̀rọ̀ ń bá sórí ẹrù. Ó sórí ẹrù, ẹ̀yin náà lanu, bẹ́mi náà ṣe lanu nù, bí go tàdá. Wípé kí ló ṣì àwa obìnrin náà tí rònú wa illustrate? Kí là ń bá a ká? Ṣé ń gbọ́ ọmọdé lè wé sí òràn playmate lọ́ni? Ṣé ń gbọ́dé ṣọ́ọ̀ṣì ìsàn kan ní bá sí tí ẹ̀ wá dé family rárá tó bímọ lẹ́yìn rẹ̀ tó ọmọ ń kéré sí tí wọ́n mọ̀ pé láǹtí bó bá jẹ́ pé àǹtí lẹ fẹ́ kí ó kó sàmọ̀ pé láǹtí kó náà mọ̀ ríra rẹ bí bóyá big brother ní bí big sister sí ní kò sí. Ẹ sì ṣàánú ara yín. Ẹ ṣàánú ara yín. Ó mọ̀ sàn kán mọ̀ sọ wípé ó ṣe fẹ́ ṣe lẹ́ẹ̀kejì ni àbó ṣe fẹ́ ṣe ni. Jù kan wá sọ wípé ó ti ṣe 6 ẹlẹ́ẹ̀keje ló fẹ́ ṣe káwọn èèyàn náà wá sọ pé kí ló wá débẹ̀. Bí n ṣe máa ń sọ àwọn kankan wà tó jẹ́ pé yóò ṣẹlẹ̀ sí yàn nínú ìṣẹ̀mí ayé rẹ̀ tí òré yàn bá káàánú o. Àwọn nǹkan náà wà tí wọ́n sọ pé fúnra ara rẹ̀ náà ló fọwọ́ ara rẹ̀ fa kú. Ẹ mọ́ para yín lọ́jọ́ àìpé. Ọmọ gan lòun ò rán yín pé òun ò béèrè big sister lọ́wọ́ yín bí big brother sì lẹ́fẹ́ fún ni. Ọmọ gan ó sọ pé òun ò rán yín. Sanwó-alẹ́ ẹlòmíì gan máa ń wà wípé yàtọ̀ fún pé bóyá ó wà ní kòríta wípé nǹkan kan di lọ́wọ́ àbí mi. Àìmọye ẹlòmíì tí ó wò pé ìkan dondo ti tó. Ó wà dáadáa ká mọ̀ tí ẹ wá sọ pé tí. Àdúrà ní kẹ́ ẹ mọ̀ sí ẹ mọ̀ rísíkì láìfù yín ẹ̀mí ò láàárọ̀ o. Kẹ́ ẹ bá lè rójú ṣèyọ ọmọ tí ń bẹ ńlẹ̀. Ẹ mọ̀ wá kú kí o. Ẹ mọ̀ gbẹ́mi ara yín gbóná o. Ẹ mọ̀ wá tí ò sọnù kiri o. Bí ìgbà téèyàn bá nífẹ̀ẹ́ ara rẹ ni o. Ẹlòmíì náà wà nù condition báwọn. Ẹlòmíì ò tiẹ̀ ju ẹyọ kan lọ. Tí mo ní mo fẹ́ fọ́kọ mi lọ́mọkùnrin kó má bàa fẹ́ yàwó mi ọlọ́nlẹ̀ yìí ni. Ọlọ́nlẹ̀ yìí. Mo fẹ́ bí ọmọbìnrin. Àánú rẹ̀ sì ṣe mí. Sọ ọmọ wípé kódà tó o bá ti ṣe iṣẹ́ abẹ lẹ́ẹ̀kínní ẹ̀kejì ẹ̀kẹta ọjọ́ tètè dúró wọ́n para rẹ̀ wọ́n bá para rẹ̀ ìwọ lọ ni. Èèyàn ló sì ṣe kínni òun ló tètè ṣe é gbàgbé jù wọ́n para rẹ̀. Ọ̀rọ̀ lásán fọmọlúwàbí adénú rẹ̀ kó dodidi o. Alájíkẹ́rí iná. Bá like, comment, share, subscribe. Dáàbọ̀.